bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi Lóǹdó tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀ àti ìjọ Kristi níbi gbogbo. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run wa, bàbá wa tí ń bẹ lọ́run, ẹlẹ́dàá ọ̀run ayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. Ògo, ọlá, agbára àti ìyìn la fi forúkọ yín. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kí ẹ gbọ́ ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, kí ẹ sì jẹ́ kí ìfẹ́ yóò di mímọ̀ lọ́kàn wa. Ògo ni forúkọ yín títí láéláé. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́, ìyìn, ògo àtọlá fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí, tó kà wá kún ọkàn àwọn alààyè tí yóò rí ọjọ́ tòní láyọ̀ àti àlàáfíà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún ojú rere àtàánú rẹ̀ lórí ayé wa. A sì yìn lọ́pọ̀lọpọ̀ fún ìdásí ìwàláyé àti ìwàláàyè tọ́lọ́run wa jẹ́ ó ṣeéṣe fún wa láti rí oṣù tuntun nínú ọdún 2023. A fi ògo forúkọ Ọlọ́run ẹlẹ́dàá wa. Ọlọ́run wa ẹ ṣeun, a sì yìn lọ́pọ̀lọpọ̀. Ní òní, ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò, tí a sì fẹ́ kí àwọn ènìyàn wa nílé kí a jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀, òun ni a lè rí nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a rí nínú ìwé Tímótì ìkíní orí ìkẹrin láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ ìkarùn-ún. Kókó ẹ̀kọ́ náà ó ní àwọn kan yóò kúrò nínú ìgbàgbọ́. Kókó ẹ̀kọ́ náà ni àwọn kan yóò kúrò nínú ìgbàgbọ́. Tá a fẹ́ gbéyẹ̀wò ní òní nìyí. Ẹ sọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ kà, a ó kà á, a ó sì jẹ́ kí a ó gbé ìtumọ̀ àti àlàyé kalẹ̀ nípa ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Lẹ́ẹ̀kan sí, kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò lónìí ni àwọn kan yóò kúrò nínú ìgbàgbọ́. Kó tó di pé a tẹ̀síwájú nínú kíkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká ka ẹsẹ̀ Bíbélì náà. Tímótì kínní orí ìkẹrin, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kínní sí ìkarùn-ún, ká gbọ́ tí Bíbélì wí. Ẹ gbọ́ tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní ṣùgbọ́n ẹ̀mí tẹnumọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, wọ́n máa fiyè sí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. Ẹsẹ̀ kejì, nípa àgàbàgebè àwọn ẹni tí ń ṣèké, àwọn tí ọkàn àwọn tìkálára wọn dàbí èyí tí a fi rí gbígbóná jó. Ẹsẹ̀ kẹta, àwọn tí ń dánilẹ́kun láti gbéyàwó àti tí wọ́n sì ń pàṣẹ láti ka èèwọ̀ oúnjẹ tí Ọlọ́run ti dá fún ìtẹ́wọ́gbà pẹ̀lú ọpẹ́ àwọn onígbàgbọ́ àti àwọn tó mọ òtítọ́. Ẹsẹ̀ kẹrin, nítorí gbogbo ohun tí Ọlọ́run dá ni ó dára, kò sì sí ọ̀kan tí ó yẹ kí a kọ̀ bí a bá fi ọpẹ́ gbà á, nítorí a fi ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà yà á sí mímọ́. Kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbéyẹ̀wò ni pé
àwọn kan yóò kúrò nínú ìgbàgbọ́. Kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbéyẹ̀wò ní àwọn olóyìnbó á sọ pé some will depart from the faith. Àwọn kan yóò kúrò nínú ìgbàgbọ́. Àwọn ìbéèrè tó yẹ ká bèèrè wa léèrè nìyí. Kí là ń pè ní ìgbàgbọ́? Kí ni ìgbàgbọ́? Àsọtẹ́lẹ̀ yìí, báwo ni ìtumọ̀ àsọtẹ́lẹ̀ yìí ṣe rí ní ìwàláàyè wa lónìí, tàbí kí ni ìtumọ̀ rẹ̀ ní ọkàn wa? Ẹ má ṣe jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú ìwé Òwe orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 12. Ó ní ọ̀nà kan wà tó dára lójú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ọ̀nà ikú ni. Ìwé Òwe orí 14 ẹsẹ̀ 12 ló kọ́ wa bẹ́ẹ̀. Kí ni ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń kọ́ wa? Àkíyèsí wo ló ń pe ogúnlọ́gọ̀ àwọn ènìyàn sí lónìí? Àwa tí a wà nínú ayé tí a sì ń sin Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí ó ń pe gbogbo ìran ènìyàn sí àkíyèsí. Ó ń pè wá ṣàkíyèsí nítorí pé Ọlọ́run nínú àánú rẹ̀ ó ti gbé ìgbàgbọ́ kalẹ̀ fún ìran ènìyàn nípasẹ̀ Jésù Kristi Olúwa. Ó sì ti kọ́ wa ní ìgbàgbọ́. Tẹ́ ẹ bá nígbàgbé, láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn à ń kẹ́kọ̀ọ́ nípa Kristi àti ìjọ rẹ̀. Jésù Kristi ó ti fi ìlànà ohun gbogbo hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn àpọ́sítélì rẹ̀ tá a fi ìgbàgbọ́ lé lọ́wọ́ pàápàá, wọ́n ti fi ìlànà ohun gbogbo tí ń ṣe ti ìgbàgbọ́, wọ́n ti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run sì ti mí sí àwọn àpọ́sítélì Jésù Kristi láti kọ àkọsílẹ̀ ìfẹ́ àti ìwàláàyè Ọlọ́run fún wa. Ojúṣe tá a ní ó ní kí a padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Tá bá kíyèsí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a gbéyẹ̀wò yìí, Pelu nípa ìmísí Ọlọ́run ló kọ̀wé sí Tímótì. Ó sì gba Tímótì ní ìyànjú nípa iṣẹ́ tọ́lọ́run gbélé lọ́wọ́ gẹ́gẹ́ bí ajíhinrere, gẹ́gẹ́ bí oníwàásù ìrere Jésù Kristi Olúwa. Ní ìgbà tí ó ń gbé ìlànà kalẹ̀ fún Tímótì, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kìíní Bíbélì yìí, Pelu sọ pé ẹ̀mí tẹnumọ́ pé ẹ̀mí Ọlọ́run olóńpe Pelu àpọ́sítélì sí àkíyèsí pé ní ìkẹyìn ọjọ́ àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, yóò máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tanni jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. Àkíyèsí àkọ́kọ́ tá gbọ́dọ̀ kíyèsí ní ọ̀rọ̀ ni pé ìgbàgbọ́ wo ni Bíbélì ń kọ́ wa? Jésù Kristi ti fi ìgbàgbọ́ rẹ̀ hàn wá. Ó ti fi ohun gbogbo tá a gbọ́dọ̀ gbàgbọ́ nípasẹ̀ ohun hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. A tilẹ̀ rí kà pé Jésù Kristi ó ní àjíǹde àti ìyè ní ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 25. 25. Jésù Kristi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 6. Jésù Kristi ní ìyè àìnípẹ̀kun. Jésù Kristi ó ní ìgbàlà aráyé. Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 14. Jésù Kristi la fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í ṣe ẹ̀ṣẹ̀ wa nìkan bí kò ṣe ẹ̀ṣẹ̀ gbogbo aráyé pẹ̀lú. Jòhánù kínní orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2. Jésù Kristi ó ní olùgbàlà, olùràpadà àti olùdáǹdè wa. Nípasẹ̀ rẹ̀ la rí ìràpadà gbà, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 7 olókọ́ wa bẹ́ẹ̀. A ti fi ìgbàgbọ́ hàn wá nípasẹ̀ Jésù Kristi Olúwa wa gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a gbé kalẹ̀. Nítòótọ́ pàápàá Tímótì kejì orí 1 ẹsẹ̀ 13
kí ni Bíbélì kọ́ wa? Tímótì kejì orí kìíní ẹsẹ̀ 13 ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní di àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tí ó yè kooro tí ìwọ ti gbà lọ́dọ̀ mi mú nínú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù. So àpẹẹrẹ ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ dìmú a ti fi kọ́ wa, a sì ti gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. A ti kọ́ wa ní ohun gbogbo tó yẹ ká mọ̀ nípa ìgbàlà Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. A ti ṣàlàyé fún wa pé bí ẹnikẹ́ni bá fẹ́ di ẹni ìgbàlà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Jésù Kristi Olúwa wa sọ, a ti sọ ohun tọ́lọ́run gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé a gbọ́dọ̀ ṣe. Ọlọ́run ni a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ 5 kí a tó lè di ẹni ìgbàlà. Ìgbàgbọ́ rèé. A sọ pé a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, a gbọ́dọ̀ ronúpìwàdà, a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ń ṣe, a sì gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Kristi fúnra ara rẹ̀ kọ́ wa àti èyí táwọn àpọ́sítélì gbé kalẹ̀ ní ọjọ́ Pẹ́tíkọ́sì. A gbọ́dọ̀ tẹ̀lé ìgbàgbọ́ yìí. Gbọ́ táwọn àpọ́sítélì ni ṣàpọ́sítélì orí kejì ẹsẹ̀ 38 38. Ó ní ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ìgbàgbọ́ nìyí ó ti di àṣẹ, ó ti di ìlànà tí a gbọ́dọ̀ tẹ̀lé. Ìyẹn bẹ́ẹ̀. A tún kọ́ wa lẹ́kọ̀ọ́ pé Jésù Kristi ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Àsọtẹ́lẹ̀ tá a sọ lábẹ́ májẹ̀mú láéláé ó wà ní ọkàn Ọlọ́run. Ọlọ́run pèsè àwọn èèyàn sílẹ̀ fún ìjọ náà. Ìjọ náà sì bẹ̀rẹ̀ ní ọjọ́ Pẹ́tíkọ́sì. A sì rí bí wọ́n ti jọ́sìn, a rí bí wọ́n ti dẹni ìgbàlà, a rí bí wọ́n ti mú ìrere náà káàkiri. Ó ti dúró gẹ́gẹ́ bí àṣẹ, ó sì ti di ìgbàgbọ́. Ìgbàgbọ́ ní ìwé Tímótì kínní orí 4 ẹsẹ̀ 1 tí a lò yìí ó jẹ́ ohun gbogbo tó ní nǹkan ṣe pẹ̀lú ìgbàgbọ́ nínú Kristi. Àwọn olóyìnbó sọ pé system of belief. Gbogbo tó yẹ ká gbàgbọ́ pátá nípasẹ̀ Kristi. Òun ni Paul sàsọtẹ́lẹ̀ pé àwọn mìíràn yóò kúrò nínú rẹ̀, nínú ìgbàgbọ́, yóò kúrò nínú tá a ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ àti ìlànà. System of belief. Ó tá a pè ní ìgbàgbọ́ gẹ́gẹ́ bó tá a rí nínú ìwé Tímótì kìíní orí 4 ẹsẹ̀ 1 sí 5 nìyí. Ìgbàgbọ́ yìí la sọ pé àwọn kan yóò kúrò nínú rẹ̀ tó sì ti wá sí ìmúṣẹ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ogúnlọ́gọ̀ àwọn ènìyàn ti kúrò nínú ìgbàgbọ́ tá a fi lé wa lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé ìwé Éfésù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5. Aṣọ 7 tó jẹ́ ọ̀kan tá a gbé lé àwọn onígbàgbọ́ lọ́wọ́. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5 ó sọ fún wa pé ìgbàgbọ́ kan ní ń bẹ. Ìgbàgbọ́ kan lọ́lọ́run fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé Júdà ẹsẹ̀ 3. Kí ni ìwé Júdà ẹsẹ̀ 3 sọ? Mo fẹ́ ká kíyèsí Bíbélì, ká kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìwé Júdà ẹsẹ̀ 3 sọ? Kí gbogbo wa ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Júdà ẹsẹ̀ 3, kí ni Bíbélì kọ́ wa? Ẹ gbọ́ ohun tí Ọlọ́run kọ́ wa. Ẹ wo ẹsẹ̀ 3. Ó ní olùfẹ́, nígbà tí mo fi àìsími gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí ń ṣe ti gbogbo ènìyàn, n kò gbọdọ̀ ṣàmáì kọ̀wé sí yín kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ìwé Júdà ẹsẹ̀ 3 ló sọ bẹ́ẹ̀. Ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ gbàgbọ́, ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ kọ́, ìgbé ayé tá a gbọ́dọ̀ gbé, ìsọ̀rọ̀ sí wa, ìjọ tá a gbọ́dọ̀ wà, ìsìn mímọ́ tá a gbọ́dọ̀ fi hàn sí Ọlọ́run, a ti fi hàn fún ìran ènìyàn lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Àwọn olóyìnbó sọ pé it has been established. A ti gbé kalẹ̀ fún wa, a sì rí àpẹẹrẹ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìgbàgbọ́ èyí tí ìwé Tímótì orí 1 ẹsẹ̀ 1 sọ pé àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́. Ohun tá ń sọ nìyí. Ìgbàgbọ́ tá ń sọ nìyí. Ìgbàgbọ́ tá a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ìgbàgbọ́ yìí ni Ọlọ́run tún sọ nípasẹ̀ àwọn àpọ́sítélì nínú ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 6. Kí ni Bíbélì wí? Ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 6. Ìgbàgbọ́ yìí tá a fi lé wọn lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo
àwọn àpọ́sítélì tún kìlọ̀ ní ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 6 kí l'Olúwa wí ẹ gbọ́ o. Ó ní ti Ọlọ́run ni àwa, ẹni tí ó bá mọ Ọlọ́run ó ń gbọ́ tiwa, ẹni tí kò bá ṣe ti Ọlọ́run kò gbọ́ tiwa. Nípa èyí ni àwa fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. Ìgbàgbọ́ ta fi láwọn àpọ́sítélì lọ́wọ́, táwọn àpọ́sítélì pàápàá tí wọ́n kọ àkọsílẹ̀ nípa ìmísí Ọlọ́run fún wa, ó ní ìgbàgbọ́ tó dúró lórí òtítọ́ tá a sì fi hàn fún wa nínú Bíbélì. Bí ẹnikẹ́ni ò bá gba ìgbàgbọ́ náà tá a fi lé wa lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èké ló gbàgbọ́, èké ló gbàgbọ́ lè gbọ́dọ̀ yé wa. A ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé méje lọ́lọ́run ni ó gbọ́dọ̀ so wá papọ̀ gẹ́gẹ́ bí ènìyàn tó ń fẹ́ láti sin Ọlọ́run nípasẹ̀ Kristi tó sì fẹ́ tẹ̀síwájú nínú ìsìn Kristi. Ohun méje la rí kà nínú ìwé Éfésù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 6 tó sọ fún wa pé ìrètí kan, Ọlọ́run kan, ìgbàgbọ́ kan, baptism kan, Olúwa kan, Ọlọ́run kan, bàbá gbogbo, ẹni tí ó wà lórí gbogbo, níbi gbogbo àti nínú gbogbo. Ẹyọ kan, ohun méje ẹyọ kan ni. Ìgbàgbọ́ kan la ní, Ọlọ́run kan la ní, baptism kan la ní, ìrètí kan la ní, ohun kan méje òun la kà nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 4 sí 6. Ìkan ni gbogbo wọn. Àwọn nǹkan méje yìí ló gbọ́dọ̀ mú wa dúró, ló gbọ́dọ̀ fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ìgbàgbọ́ Kristi. Ìgbàgbọ́ yìí òun la kà pé Paul sọ fún Timothy pé kó di ìgbàgbọ́ náà mú ṣinṣin, èyí tí a ti fi hàn Timothy nínú ìfẹ́ àti nínú ìgbàgbọ́ nínú Jésù Kristi Olúwa wa, ọ̀rọ̀ tí ó yè kooro kó dì mú ṣinṣin. Ìgbàgbọ́ yìí ẹyọ kan ni gẹ́gẹ́ bí a ti fi hàn wá ní ọ̀sẹ̀ tó lọ tá a sọ fún wa pé ní ìgbà tá a gbé ìjọ mímọ́ Olúwa kalẹ̀, ìjọ yẹn ló kúrò ní Jerusalem torí pé Jerusalem sọ pé yóò ti bẹ̀rẹ̀, yóò kò ní Jerusalem lọ sí Samaria, ó lọ sí Judea, láti Judea lọ sí Samaria, láti Samaria ó lọ sí gbogbo ìpìlẹ̀ ayé. Ìgbàgbọ́ kan sì ni wọ́n ń gbé káàkiri. Ìgbàgbọ́ náà ni pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, nípasẹ̀ rẹ̀ la fi lè rí ìgbàlà, nínú rẹ̀ ní ìyè, ìràpadà, ìdáríjì ẹ̀ṣẹ̀ wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Jésù Kristi pàápàá ó ti gbé ìjọba rẹ̀ kalẹ̀ tí ń ṣe ìjọ rẹ̀. Ó sì fẹ́ kí gbogbo àwọn èèyàn wọnú ìjọba náà torí pa ti sàsọtẹ́lẹ̀ pé gbogbo orílẹ̀-èdè ni ó wọnú ìjọba náà tí ń ṣe ìjọ rẹ̀. Ìgbàgbọ́ kan nìyí. Ìgbàgbọ́ yìí la sàsọtẹ́lẹ̀ pé ètò ìdarí ìjọ ńkọ́ gbogbo rẹ̀ la sàsọtẹ́lẹ̀ rẹ̀ nínú Bíbélì, a sì gbé ètò kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbàgbọ́ yìí la sọ pé àwọn kan yóò kúrò nínú ìgbàgbọ́ yìí, yóò máa fiyè sí àwọn ẹ̀mí tí ń tàn ní jẹ. Báwo ni wọ́n ṣe kúrò? Báwo làwọn èèyàn ṣe kúrò nínú ìgbàgbọ́? Báwo làwọn èèyàn ṣe kúrò nínú ìgbàgbọ́? Gbogbo àgbékalẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run tí àwọn èèyàn bá kọ̀ láti ṣe wọ́n, fún bí àpẹẹrẹ Jésù kọ́ wa pé bá a bá fẹ́ dẹ́ni ìgbàlà, a gbọ́dọ̀ dẹ́ni ìgbàlà nípa gbígbé ìgbésẹ̀ 5 tá a ti kọ́kọ́ sọ ṣáájú. Bàbá rẹ̀ gbé ìgbésẹ̀ 4, ìkarùn ni pé a gbọ́dọ̀ rì wá bomi, a gbọ́dọ̀ ṣe ìrìbọmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àtàjíǹde Jésù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ìsìn lónìí wọn gbàgbọ́ pé ìbáptísì nìkan kan ṣe pẹ̀lú ètò ìgbàlà Ọlọ́run. Ó sì tako ẹ̀kọ́ tí Kristi Jésù Kristi kọ́ wa. Kristi kọ́ wa pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ohun tí Kristi kọ́ wa nìyí, tó lùgbàlà wa kọ́ wa nìyí, tó lẹ́dàá wa kọ́ wa nìyí. Bí ẹnikẹ́ni ò bá ṣe gẹ́gẹ́ bí ìbámu pẹ̀lú ọ̀rọ̀ mímọ́ Olúwa, ó ti kúrò nínú ìgbàgbọ́, ó ti kúrò nínú ìfẹ́ Ọlọ́run. Kristi tún kọ́ wa pé òun gbé ìjọ kan kalẹ̀. Ìjọ yìí sì jẹ́ tirẹ̀ nìkan, kì í ṣe tẹnikẹ́ni. Ọlọ́run fẹ́nikẹ́ni lórí ọ̀fẹ́ láti gbé òmíràn kalẹ̀. Gbogbo àwọn àpọ́sítélì tó bá Kristi ṣiṣẹ́, kò sí tó gbé ìjọ ti ara rẹ̀ kalẹ̀ nínú wọn, kò sí tó gbé ìjọ ti ara rẹ̀ kalẹ̀ nínú àwọn àpọ́sítélì. Gbogbo wọn ló dúró tí wọ́n sì ṣiṣẹ́ lábẹ́ ìtọ́ni àti ìdarí Kristi. Lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti gbé òmíràn kalẹ̀, wọ́n ti kúrò nínú àgbékalẹ̀ Ọlọ́run, èyí tí Paul ń kọ nínú ìwé Róòmù orí 10 sí àwọn ará Róòmù pé ìfẹ́nu Ọlọ́run
ní kí àwọn èèyàn kó ìfẹ́nú ọkàn wọn ní pé káwọn èèyàn kó dẹni ìgbà, ṣùgbọ́n wọ́n ní ìtara, ṣùgbọ́n ìtara wọn kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀, kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀ Ọlọ́run. Ogunlọ́gọ̀ àwọn èèyàn ló ti gbé ìgbékalẹ̀ ìjọ ti ara wọn kalẹ̀ yàtọ̀ sí àgbékalẹ̀ tàrí inú Bíbélì. A sọ fún wa pé eléyìí kì í ṣe ìgbàgbọ́ mọ́, àwọn èèyàn ti kúrò nínú ìgbàgbọ́. Kí ló fà á táwọn èèyàn fi kúrò nínú ìgbàgbọ́? Ẹ ká padà sí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a gbé yẹ̀wò lẹ́ẹ̀kan. Kí ni àwọn tó fà á? Ẹ gbọ́ o. Ó ní ṣùgbọ́n èmi ń tẹnumọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, wọ́n máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ. Ohun àkọ́kọ́ tí mú ní kúrò nínú ìgbàgbọ́ òun ni fífiyèsí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ. Àwọn olóyìnbá sọ pé deceiving spirit, àwọn ẹ̀mí tí ń tan ní jẹ. Kí ló fà á tí àwọn ènìyàn fi ń tẹ́tí sí ẹ̀mí tí ń tan ní jẹ yàtọ̀ sí ọ̀rọ̀ mímọ́ Olúwa? Tá a bá wọnú ayé lónìí, tá a bá béèrè lọ́wọ́ àwọn èèyàn tó gbóní irú ìjọ kalẹ̀, tá a bá béèrè pé kí ló fà á, wá ní ẹ̀mí Ọlọ́run ló sọ fún wọn pé kí àwọn lọ gbé ìjọ kalẹ̀. Ìbéèrè ni pé èyí tí Kristi gbé kalẹ̀ ńkọ́, tá a rí àpẹẹrẹ rẹ̀ nínú Bíbélì, báwo láti ṣe? Ṣáàpá èyí tí Kristi gbé kalẹ̀, ṣáàpá tì ní ká tún gbé òmíràn kalẹ̀? Ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ sọ fún wa pé Kọ́ríńtì kìíní orí 3 ẹsẹ̀ 11, ó ní ìpìlẹ̀ mìíràn ni ẹnikẹ́ni kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí ń ṣe Jésù Kristi. Ilé gbọ́dọ̀ yé wa. Ṣé bí èèyàn bá sọ pé ẹ̀mí Ọlọ́run sọ fún pé kóun lọ gbéjọ kalẹ̀, èyí tá a ti gbé kalẹ̀ nínú Bíbélì tó jẹ́ àpẹẹrẹ fún wa, ṣáàpá tì ní? Tọ́lọ́run ti fún wa ní ìlànà, à ń pè ìlànà pattern, tọ́lọ́run ti fún wa ní pattern rẹ̀ nínú Bíbélì, ṣáàpá tì pé kì í ṣe òun mọ́ ni? Ibi tá a ti gbọ́dọ̀ kíyèsí pé Sátánì ti dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí tí ń tan ní jẹ sínú ayé lónìí láti tò ogúnlọ́gọ̀ àwọn ènìyàn jẹ, nítorí pé wọn ò fẹ́ dúró nínú ìgbàgbọ́ Jésù Kristi Olúwa wa tá a ti gbé àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí l'Ọlọ́run kọ́ wa? Kọ́ríńtì kejì orí 11, kí ló kọ́ wa nípa àwọn ẹ̀mí tí ń tan ní jẹ, deceiving spirit? Kí l'Ọlọ́run kọ́ wa? Kọ́ríńtì kejì orí 11, ẹ ká wo ẹsẹ̀ 13. Kí ni Bíbélì sọ? Ẹ gbọ́ ohun t'Olúwa wí. Kọ́ríńtì kejì orí 11, ẹ wo ẹsẹ̀ 13. Ó ní nítorí àwọn èèyàn bẹ́ẹ̀ ni àwọn èké àpọ́stélì àti ẹni tí ń ṣiṣẹ́ ẹ̀tàn tí ń pa ara wọn dà di àpọ́stélì Kristi. Kò sì ṣe ohun ìyanu, nítorí Sátánì tìkálára rẹ̀ pa ara rẹ̀ dà bí áńgẹ́lì ìmọ́lẹ̀. Nítorí náà kì í ṣe ohun ńlá bí àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú bá pa ara wọn dà bí àwọn ìránṣẹ́ òdodo, ìgbẹ̀yìn àwọn ẹni tí yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. So àwọn ẹ̀mí búburú kan ń paradà di áńgẹ́lì ìmọ́lẹ̀ tí ó sì tàn ogúnlọ́gọ̀ àwọn ènìyàn jẹ sínú èké pé ìpè Ọlọ́run ni wọ́n rí, yàtọ̀ sí ìpè Ọlọ́run àti àgbékalẹ̀ Ọlọ́run tá a rí nínú Bíbélì. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé kókó ẹ̀kọ́ tá à ń gbé yẹ̀wò ó ní pé àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́. Àti gbé àlàyé kalẹ̀ ohun tí a ń pè ní ìgbàgbọ́, a system of belief tá a ti ṣàṣepé rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn wo ohun tí ó lè mú yàn kúrò nínú ìgbàgbọ́, ọ̀kan lára wọn gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ìwé Tímótì kínní orí 9 ẹsẹ̀ 1 ni ẹ̀mí tí ń tan ní jẹ, deceiving spirits. Òun ní tò ogúnlọ́gọ̀ ọ̀pọ̀ àwọn ènìyàn jẹ lónìí, a sì ti mọ̀ ìdí rẹ̀ ni pé Sátánì ló paradà, ló di áńgẹ́lì ìmọ́lẹ̀ láti máa tò ogúnlọ́gọ̀ àwọn ènìyàn jẹ, láti lọ máa gbé ìjọ ní orú kalẹ̀ yàtọ̀ sí ìtarí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìtànjẹ Sátánì ni nítorí pé Ọlọ́run ti gbé àgbékalẹ̀ ìjọ rẹ̀ kalẹ̀ nínú Bíbélì, kò sì fẹ́ kí ìyapa bó ti wù kó mọ kó wà nínú ìsìn tirẹ̀.
Sátánì ló ń parádà di áńgẹ́lì mọ́lẹ̀ láti togúnlọ́gbọ̀n àwọn ènìyàn jẹ pé a ti pè wọ́n láti ṣiṣẹ́. Ilé gbọ́dọ̀ yé wa. Àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́. Kí ni yóò mú ọ kúrò nínú ìgbàgbọ́? Ẹ̀mí tí ń tan ní jẹ́ deceiving spirit. Ẹ tún wo ọ̀rọ̀ Ọlọ́run mìíràn. Tẹsalóníkà kejì orí kejì. Tẹsalóníkà kejì orí kejì. Bàtà kéèsì ẹsẹ̀ kẹta. Tẹsalóníkà kejì orí kejì. Ẹ wo ẹsẹ̀ kẹta náà. Ó ní ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni tàn yín lọ́nàkọnà nítorí pé ọjọ́ náà yóò dé bí kò ṣe pé ìyapa ni ìbá kọ́ dé kí a sì fi ẹni èṣù nìhàn tí ń ṣe ọmọ ègbé. Àti sọ fún wa pé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ Paul ti ń sọ àsọtẹ́lẹ̀ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìkẹyìn ọjọ́. Ó sì jẹ́ kí a mọ̀ pé ìyapa yóò dé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò yapa kúrò nínú ìfẹ́ àti ìlànà Olúwa. Ẹ wo ohun tí Ọlọ́run kọ́ wa ní ẹsẹ̀ kẹsàn-án. Tẹsalóníkà kejì orí kejì ẹsẹ̀ kẹsàn-án gbọ́n tọ́lọ́run sọ. Ó ní àní òun ẹni tí wíwá rẹ̀ yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ Sátánì pẹ̀lú agbára gbogbo, àní ẹ̀mí àti iṣẹ́ ìyanu èké àti pẹ̀lú ìtànjẹ àìṣòdodo gbogbo fún àwọn tí ń ṣègbé nítorí tí wọn kò gba ìfẹ́ òtítọ́ tí a bá fi gbà wọ́n là. Àti nítorí èyí Ọlọ́run ohun tí ń ṣiṣẹ́ ìṣìnà sí wọn kí wọn kí ó lè gba èké gbọ́. Ẹ wò ó síwájú ẹsẹ̀ kejìlá. Kí a lè ṣe ìdájọ́ gbogbo àwọn tí kò gba òtítọ́ gbọ́ ṣùgbọ́n tí wọ́n ní inú dídùn sí àìṣòdodo. Ẹ̀mí tí ń tan ní jẹ ló ti mú ogúnlọ́gọ̀ àwọn ènìyàn kúrò nínú ìgbàgbọ́ kan ṣoṣo tá a ti fi hàn wá nínú Kristi nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀mí tí ń tan ní jẹ. Ẹ̀mí tí ń tan ní jẹ òun ló fa ogúnlọ́gọ̀. Ó pẹ̀lú òun tó fa ogúnlọ́gọ̀ ìsìn onírúurú lónìí yàtọ̀ sí ìsìn Olúwa tá a ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ̀yin ènìyàn wa nílé, ǹjẹ́ a ti tàn ọ́ jẹ? Ǹjẹ́ a wà lábẹ́ ètò àti ẹ̀kọ́ ẹ̀mí tí ń tan ní jẹ? Mo fẹ́ kí a mọ̀ lónìí pé pẹ̀lú oore ọ̀fẹ́ àtagbára Ọlọ́run, Jésù Kristi ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Bá ó ti jọ́sìn sí Ọlọ́run, a rí àpẹẹrẹ àwọn àpọ́sítélì nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó sì wà fún wa lónìí gẹ́gẹ́ bí àṣẹ. Ẹ̀kọ́ tá ó máa kọ́, a rí àpẹẹrẹ rẹ̀ nínú Bíbélì, ó sì wà fún wa lónìí gẹ́gẹ́ bí àṣẹ. Ìlànà tá ó máa rìn, a rí àpẹẹrẹ rẹ̀ nínú Bíbélì, ó sì wà fún wa lónìí gẹ́gẹ́ bí àṣẹ. Ìgbáyé tá ó máa gbé, a rí àpẹẹrẹ rẹ̀ nínú Bíbélì, ó sì wà fún wa lónìí gẹ́gẹ́ bí àṣẹ. A ò lè gbé òmíràn kalẹ̀ mọ́ yàtọ̀ sí t'Olúwa ti gbé kalẹ̀ kí inú Ọlọ́run sì dùn sí wa. Ìyapa sí ni. Kí ló sì fà á? Ẹ̀mí tí ń tan ní jẹ. Ẹ̀mí tí ń tan ní jẹ. Ìdí àkọ́kọ́ tá a sọ nínú ìwé Tímótì kínní orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ kínní sí 5 tí yóò fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn yóò fi kúrò nínú ìgbàgbọ́ tó ti wá di ọ̀pọ̀lọpọ̀ lónìí, ó ní ẹ̀mí tí ń tan ní jẹ. Kí la fẹ́ nínú ìsìn tí Jésù ò ti kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀? Kí la fẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run? Kí ni ìmọ̀ tá a fẹ́ mọ̀ tí Kristo ti fi ra rẹ̀ hàn wá nípa ẹ̀mí Ọlọ́run àti nípa ọ̀rọ̀ mímọ́ rẹ̀? Kò sí. Gbogbo ohun tá a fẹ́ mọ̀ nípa ìyè àti ìwà bí Ọlọ́run láti fi hàn àwọn àpọ́sítélì. Ẹ̀gbọ́n tí Pétérù wí ni. Àpọ́sítélì Pétérù ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹ wo Pétérù kejì orí 1 ẹsẹ̀ 3. Ó ní bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí ń ṣe ti ìyè àti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àtọlá ńlá rẹ̀. Gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ìsìn Ọlọ́run, ìsìn Jésù, òun láti fi hàn wá nípasẹ̀ àwọn àpọ́sítélì rẹ̀ àti ti kọ àkọsílẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run fẹ́ ká ṣe òmíràn yàtọ̀ sí ìgbékalẹ̀ tàti nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kọ́ríńtì kínní orí 4 ẹsẹ̀ 4 tẹ̀ sọ fún wa pé a kò gbọdọ̀ ṣe kọjá ohun tá a ti kọ àkọsílẹ̀ rẹ̀. We must not go beyond what is written. A ò gbọdọ̀ ṣe kọjá ohun tá a ti kọ àkọsílẹ̀ rẹ̀ fún wa. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé. Ọlọ́run fẹ́ ká kúrò nínú ìfẹ́ rẹ̀. Ṣùgbọ́n ẹ̀mí tí ń tan ní jẹ, àwọn ẹ̀mí tí ń tan ní jẹ
títọ̀ ogúnlọ́gọ̀ àwọn ènìyàn jẹ kúrò nínú ìgbàgbọ́ òtítọ́ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Ẹ̀mí tí ń tan ní jẹ tí ń ṣe ẹ̀mí èṣù ó ti tan ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jẹ, ṣùgbọ́n Ọlọ́run ṣí wa létí lónìí ó sì kọ́ wa pé ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ìyè àti wà bí Ọlọ́run láti fi hàn àwọn àpọ́sítélì Jésù Kristi, táwọn àpọ́sítélì Jésù Kristi ti kọ àkọsílẹ̀ tó ti kọ fún wa lónìí. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹ̀mí tí ń tan ní jẹ òun ló ń ṣiṣẹ́ lónìí. Ẹ̀mí èké ni, ẹ̀mí Sátánì ni. Ẹ jẹ́ ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run, ká padà sínú ìjọ òtítọ́ tàrí nínú Bíbélì. Èkejì, kí nìdí tí àwọn mìíràn yóò fi kúrò nínú ìgbàgbọ́? Tẹ́ bá wo padà sí ìwé Tímótì kìíní orí 4, ká padà sí ohun tọ́rọ̀ Ọlọ́run sọ. Ẹ gbọ́ o, ó ní àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. Ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. Kí lẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù? Doctrines of demons. Kí lẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù? Ẹ̀kọ́ tí Ọlọ́run ò kọ́ wa, tó jẹ́ pé ẹ̀kọ́ yìí látọ̀dọ̀ Sátánì àtàwọn ẹ̀mí èṣù ló ti wá. Fún bí àpẹẹrẹ, kí l'Ọlọ́run kọ́ wa nípa kí ìjọ pín yẹlẹyẹlẹ nínú ọ̀rọ̀ rẹ̀? Ó kọ́ wa pé òun ò nífẹ̀ẹ́ sí, pé ẹ̀mí èṣù ni. Ó kọ́ wa pé ẹ̀mí èṣù ni, ẹ̀mí ìṣìnà ni. Kí ogúnlọ́gọ̀ àwọn èèyàn ká pín yẹlẹyẹlẹ nínú ìsìn Kristi, ẹ̀mí èṣù ni, ẹ̀mí ìṣìnà ni. Ẹ̀kọ́ ẹ̀mí èṣù ni tá a faramọ́ ìyapa, tá a dó lórí ìyapa, tá a sì máa ṣògo lórí ìyapa àwọn Kírísítẹ́nì. Torí Ọlọ́run kọ́ wa pé kí a wà ní inú kan náà. Kọ́ríńtì kìíní orí 1 ẹsẹ̀ 10, ká wà ní inú kan náà àti ní ìmọ̀ kan náà, kí ó má ṣe sí ìyapa láàárín wa. Ẹ̀mí Ọlọ́run nìyí, ẹ̀mí òtítọ́ nìyí, ìgbàgbọ́ nìyí. Ẹ̀mí tí ń ṣògo nínú ìyapa, tí ń ṣògo nínú yẹlẹyẹlẹ ìsìn lónìí, ẹ̀mí èṣù ni, ẹ̀mí ìyapa ni, ẹ̀mí Sátánì ni. Ọ̀pọ̀lọpọ̀ ló sì ń ṣògo nínú eléyìí. Ẹ̀mí Ọlọ́run fẹ́ kí a ṣe ohun kan náà nínú ìmọ̀ Ọlọ́run. Ìtẹ̀síwájú sí wọ́n ní wọ́n máa nípa àgàbàgebè àwọn ẹni tí ń ṣèké lies. Onírúurú gbogbo làwọn èèyàn yóò máa pa nítorí pé wọ́n fẹ́ kí àwọn èèyàn ó gbà wọ́n gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run. Wọ́n á máa parọ́. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé Jòhánù orí 9 ẹsẹ̀ 44. Ó ní Sátánì ni bàbá òpùrọ́, ó sì ti ń purọ́ ní àtètèkọ́ṣe. Ẹnikẹ́ni tí bá ń purọ́ nítorí ìsìn, tó bá lóun ṣe mírèkù tí ó sì jẹ́ mírèkù èké, tó sì ń parọ́, Ọlọ́run rí ọ. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé irọ́ ni wọ́n ń pa lónìí láti fi tan ogúnlọ́gọ̀ àwọn èèyàn jẹ. Ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ gbàgbọ́ pé èèyàn lè sọ òtítọ́ nínú ìsìn Ọlọ́run kó sì dúró nínú ìsìn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé táwọn bá purọ́ gan nígbà náà ni wọ́n ó dẹni mímọ̀. Ẹ rántí Ọlọ́run, kẹsì rántí ọ̀rọ̀ rẹ̀. Àṣíríkà pé ọ̀pọ̀lọpọ̀ pàápàá bí a ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, a ti fi gbígbóná ju ọkàn wọn. Wọn ò fẹ́ láti yí padà kúrò nínú èké bọ́ sínú òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ní kọ́ni lẹ́kọ̀ọ́ èké nípa ìgbéyàwó. Wọ́n máa dẹni lẹ́kun láti máa gbéyàwó. Ẹ bá fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run kò yẹ kó gbéyàwó. Níbo Bíbélì ti sọ bẹ́ẹ̀? Níbo ni Kristi ti sọ bẹ́ẹ̀? Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ǹjẹ́ ó wà nínú àwọn tó ti kúrò nínú ìgbàgbọ́? Ìwọ tó ń wò mí, ẹ̀yin èèyàn wa létẹ̀ ń wò mí, ǹjẹ́ a wà nínú àwọn tó ti kúrò nínú ìgbàgbọ́? Bí ọ̀rọ̀ Ọlọ́run tí a bá ti gbé kalẹ̀ tó bá bá ọ wí, Ọlọ́run ń béèrè àtúnṣe lọ́wọ́ rẹ̀. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ láti ṣèfẹ́ rẹ̀, láti ṣàtúnṣe ohun gbogbo. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́. Àsọtẹ́lẹ̀ ní nípa ẹ̀mí Ọlọ́run. A sì rí pé àsọtẹ́lẹ̀ náà ti wá sí ìmúṣẹ lónìí. Ẹ jẹ́ ká padà sójú ọ̀nà Kristi.
sínú ìgbàgbọ́ ta rí nínú ọ̀rọ̀ Ọlọ́run, sínú ìjọ bíbélì, ìjọ Jésù Kristi, ìjọ ti Kristi, kí a lè máa ṣe fẹ́ Ọlọ́run títí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, yóò sì fìfẹ́ rẹ̀ yé wa síwájú àti síwájú sí lórúkọ Jésù. Àmín. Tí ẹ bá fẹ́ pè wá fún ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 080657123. Àlàáfíà Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.